kan lẹ́gbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ìdarí Oyinlọ́lá ti kéde àtìlẹ́yìn wọn fún ẹgbẹ́ òṣèlú APC nínú ìdìbò gómìnà tó ń bọ̀ látàrí ohun tí wọ́n pè ní àìsí àkóyawọ́ nínú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Àgọ́ ọlọ́pàá ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà kú sí, ayé sọ̀rọ̀ ní gbogbo ohun táwọn èèyàn ń gbé káàkiri. Ọ̀nàdẹ̀kọ̀ àfẹ́sọ́nà olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ló ṣàlàyé bẹ́ẹ̀. Àjọ UN ti kìlọ̀ fún àwọn orílẹ̀-èdè tó wà lẹ́kùn Áfíríkà pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn agbésùnmọ̀mí tí ń lo ẹ̀rọ drone àti crypto láti mú ìmúgbòòrò bá iṣẹ́ ibi wọn. Nítorí ìjà ilẹ̀ àti ìdigunjalè, èèyàn 10 bọ́ sọ́wọ́ ọlọ́pàá l'Ondo. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Apá kan lẹ́gbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ìdarí Oyinlọ́lá ti kéde àtìlẹ́yìn wọn fún ẹgbẹ́ òṣèlú APC nínú ìdìbò gómìnà tó ń bọ̀ látàrí ohun tí wọ́n pè ní àìsí àkóyawọ́ nínú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀ka kan nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ náà Ọlágúnsóyè Oyinlọ́lá ń darí kéde ní ọjọ́ àìkú pé àwọn ti pinnu láti ṣe àtìlẹ́yìn fún olùdíje sípò gómìnà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Bọ́lá Oyèbámíjì nínú ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta. Oyinlọ́lá sọ èyí níbi ayẹyẹ kan tí ó wáyé ní Òṣogbo níbi tí ẹgbẹ́ náà ti fọwọ́ sí ìfẹ́ Oyèbámíjì láti di gómìnà. Ó ṣàlàyé pé ẹgbẹ́ wọn ti pinnu láti yà kúrò nínú ìjọba gómìnà Adémọ́lá Adélékè tó wà nípò báyìí nítorí ohun tí wọ́n pè ní àìsí àkójọpọ̀ àti àìkó gbogbo ènìyàn pọ̀ sínú bí ìjọba ṣe ń ṣiṣẹ́. Oyinlọ́lá wá pẹ̀lú akọ̀wé ìjọba ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ rí Fatai Akínbádé àti Alhaji Tajudeen Ọládépọ̀ ẹni tó jẹ́ igbákejì alága ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀-èdè fún gúúsù ìwọ̀ oòrùn tẹ́lẹ̀ rí. Síbẹ̀ Oyinlọ́lá tẹnumọ́ pé àwọn kò kúrò nínú ẹgbẹ́ PDP tàbí darapọ̀ mọ́ APC. Ó sọ pé ẹgbẹ́ náà ń ṣe àtìlẹ́yìn fún ìdíje Oyèbámíjì nítorí pé wọ́n rí gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì tó sì jẹ́ ìpinnu tí wọ́n ṣe láti inú ìgbàgbọ́ àti ìfẹ́ tòótọ́ fún ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní orúkọ àwọn aṣáájú àti ọmọ ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ náà, Oyinlọ́lá ṣàpèjúwe àtìlẹ́yìn tí wọ́n fún Oyèbámíjì gẹ́gẹ́ bí ìpinnu tí yóò wá láti inú àìní ìgbàgbọ́ àti ìfẹ́ tòótọ́ láti mú ìdàgbàsókè ìpínlẹ̀ náà tẹ̀síwájú fún àǹfààní gbogbo ènìyàn. Ó ní àwọn aṣáájú àti ọmọ ẹgbẹ́ náà dúró ṣinṣin, wọ́n sì ti pinnu láti dìbò fún Oyèbámíjì gẹ́gẹ́ bí apá kan nínú ìsapá láti gba ìpínlẹ̀ náà kúrò nínú ohun tí wọ́n pè ní ìbátan sí ẹbí nínú òṣèlú. Oyinlọ́lá sọ pé ọ̀kan lára àwọn ọ̀rọ̀ pàtàkì tó dá ipò tí kò dùn yìí sílẹ̀ gẹ́gẹ́ bí a ṣe gbé yẹ̀wò ní àìsí àkójọpọ̀ gbogbo ènìyàn nínú bí a ṣe ń ṣàkóso ìpínlẹ̀ wa. A gbàgbọ́ nínú iṣẹ́ náà, a kọ́ àwọn ènìyàn wa jọ fún un, a fi àkókò, agbára àti agbára òṣèlú wa sí i nítorí pé a gbà pé ó dúró fún ohun tí àwọn ènìyàn wa ń fẹ́. Ṣùgbọ́n láìsí àǹfààní bí àkókò ṣe ń lọ, àwọn nǹkan bẹ̀rẹ̀ sí bàjẹ́. Ọ̀kan lára àwọn ọ̀rọ̀ pàtàkì tó fa ipò tí kò dùn yìí ni àìsí àkójọpọ̀ gbogbo ènìyàn nínú ìṣàkóso ìpínlẹ̀ wa. A gbàgbọ́ gidigidi pé kò sí ẹgbẹ́ òṣèlú tàbí ìjọba tó lè ṣàṣeyọrí lọ́nà tó péye fún ìgbà pípẹ́ tí kò bá kó àwọn ènìyàn àti àwọn aṣáájú rẹ̀ sínú ìṣàkóso. PDP ti jẹ́ ẹgbẹ́ tí a kọ́ sórí ìfọ̀rọ̀wérọ̀, kíkó àwọn ènìyàn sínú ìpinnu àti ojúṣe àpapọ̀. Àwọn ní àwọn iyì tí a gbọ́dọ̀ máa gbéga. Síbẹ̀ Oyinlọ́lá tún tẹnumọ́ pé àwọn sì jẹ́ ọmọ ẹgbẹ́ PDP àti pé àwọn kò ní kúrò nínú ẹgbẹ́ náà láti darapọ̀ mọ́ APC. Ó ní jẹ́ kí n tún sọ pé ìpinnu wa lónìí kò yẹ kí ẹnikẹ́ni túmọ̀ rẹ̀ sí pé a ti kọ PDP sílẹ̀. A sì jẹ́ ọmọ ẹgbẹ́ PDP. A kò wá síbí láti kéde pé a ti kúrò nínú PDP. Dípò bẹ́ẹ̀, ohun tí à ń ṣe ni pé à ń lo ẹ̀rí ọkàn wa gẹ́gẹ́ bí àwọn alájọṣiṣẹ́pọ̀ tó sì ṣiṣẹ́ fún ìpínlẹ̀ yìí tí wọ́n sì gbà pé ní àkókò pàtàkì yìí ìpínlẹ̀ Ọ̀ṣun nílò ìtọ́sọ́nà àti ìdarí mìíràn. Lórí ìdí yìí, a fi ìpinnu láti kéde ní gbangba pé à ń ṣe àtìlẹ́yìn fún ọ̀gbẹ́ni Bọ́lá Oyèbámíjì ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Yàǹbọ̀, olùdíje gómìnà ẹgbẹ́ òṣèlú APC. Ní orúkọ ẹgbẹ́ náà, Oyinlọ́lá gba Oyèbámíjì níyànjú
pé kí ó dojúkọ ìṣàkóso tó dára, ìdàgbàsókè ọrọ̀ ajé, amáyédẹrùn, ẹ̀kọ́, ìlera, iṣẹ́ àgbẹ̀, ríró àwọn ọ̀dọ́ ní agbára àti dídá àǹfààní sílẹ̀ fún àwọn ènìyàn. Ó ní ẹ gbọ́dọ̀ fi àwọn ènìyàn sí ipò àkọ́kọ́ kí ẹ sì máa ṣe ìjọba tí ó kó gbogbo ènìyàn sínú. Ẹ gbọ́dọ̀ fetí sí àwọn ènìyàn, ẹ sì gbọ́dọ̀ rí dájú pé gbogbo agbègbè ní Ọ̀ṣun ní ìmọ̀lára pé wọ́n wà nínú ìjọba yín. Nínú ọ̀rọ̀ mìíràn, Akínbádé àti Ọládìpọ̀ ké sí gbogbo ọmọ ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ náà pé kí wọ́n dìbò púpọ̀ fún Oyèbámíjí. Àwọn méjèèjì sọ pé ìpinnu wọn láti ṣe àtìlẹ́yìn fún APC ní àkókò yìí ni wọ́n rí gẹ́gẹ́ bí ohun tó dára jùlọ, kì í ṣe nítorí àǹfààní ara ẹni ṣùgbọ́n nítorí ire ìpínlẹ̀ àti àwọn aráàlú rẹ̀. Adégbóyèga Oyètọ́lá fi ayọ̀ àti ìdùnnú hàn sí ìpinnu tí àwọn aṣáájú àti ọmọ ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ náà ṣe. Ó ṣàpèjúwe gómìnà tẹ́lẹ̀ rí Oyinlọlá gẹ́gẹ́ bí olóṣèlú tó mọ àwọn ènìyàn ìpìlẹ̀ àti ẹni tó ní orúkọ rere ní orílẹ̀-èdè tí ìrírí àti àbájáde iṣẹ́ rẹ̀ nínú òṣèlú kò yẹ kí a fojú kékeré wò. Oyètọ́lá gba àwọn ará ìpínlẹ̀ náà níyànjú pé kí wọ́n dúró ṣinṣin kí wọ́n sì máa wá àlàáfíà. Ó ní àṣeyọrí náà jẹ́ tiwa pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. Nígbà tó ń dáhùn, Oyèbámíjí sọ pé àtìlẹ́yìn tí ìfẹ́ rẹ̀ láti di gómìnà ti rí láti ọ̀dọ̀ oríṣiríṣi ènìyàn ní ìpínlẹ̀ náà yóò ran APC lọ́wọ́ láti jáwé olúborí nínú ìdìbò gómìnà. Ó ní iṣẹ́ yìí ti di ìrọ̀rùn fún mi. A ti lọ sí gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní nǹkan bí ìgbà mẹ́ta àti pé ní gbogbo ìgbà tí a bá lọ àwọn ènìyàn gbà mí pẹ̀lú ìfẹ́. Àwọn bàbá wa ti ṣe àtìlẹ́yìn fún ìfẹ́ mi, àwọn oníṣẹ́ ọwọ́, àwọn oníṣòwò, àwọn olùkọ́, àwọn obìnrin, àwọn ọkùnrin, àwọn ọmọdé àti àwọn àgbàlagbà ti kéde àtìlẹ́yìn wọn fún ìfẹ́ mi láti di gómìnà. Ẹnikẹ́ni tó bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sùn pé wọ́n fẹ́ ṣe mọ̀dàrú ìdìbò ń fi ìbẹ̀rù wọn hàn pé wọ́n ti mọ̀ pé àwọn ò lè jáwé olúborí. Nípa àwọn ohun tí ẹgbẹ́ Oyinlọlá béèrè pé kí ó ṣe, Oyèbámíjí sọ pé òun ti ṣetán láti ṣe ìjọba tí yóò kó gbogbo ènìyàn sínú rẹ̀ tí wọ́n bá yan òun gẹ́gẹ́ bí gómìnà. Ó ní mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé tí ẹ ti ní nínú mi. Èmi yóò dúró lórí àṣẹ tí ẹ fún mi. Èmi kò ní já yín kulẹ̀. Èmi yóò mú kí ẹ máa fi mí yangàn àti pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run a ó jọ mú ìdàgbàsókè àti ire ìpínlẹ̀ wa tẹ̀síwájú nígbà tí mo bá di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ìgbìyànjú láti bá alága PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun Sunday Bisi sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà ló já sí pàbó. Àgọ́ ọlọ́pàá ní Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà kú sí. Ayé sọ̀rọ̀ ní gbogbo ohun táwọn èèyàn ń gbé káàkiri. Ọ̀nàdẹ̀kọ̀ àfẹ́sọ́nà olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ló ṣàlàyé bẹ́ẹ̀. Wòlíì Ìtùnú Ọ̀nàdẹ̀kọ̀ ẹni tí ó jẹ́ àfẹ́sọ́nà fún olóògbé òṣèrébìnrin Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ti sọ pé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà kú sí ibùdó ọlọ́pàá kan ní Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Èyí tó yàtọ̀ sí ohun tí ọ̀pọ̀ ènìyàn ti ń sọ tẹ́lẹ̀ pé Ọ̀ṣọ́bà kú nítorí ìṣòro tó ní ṣe pẹ̀lú àìsàn jẹjẹrẹ ọmú. Ọ̀nàdẹ̀kọ̀ sọ èyí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí Celestial Reality Check ẹ̀ka ìwádìí ìròyìn ti CCC ṣe pẹ̀lú rẹ̀ ní ọjọ́ àbámẹ́ta. Ó tún tako àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ti ń gbé káàkiri nípa àwọn ìgbẹ̀yìn ọjọ́ ayé Ọ̀ṣọ́bà pẹ̀lú ẹ̀sùn pé wọ́n máa ń fìyà jẹ àti pé bóyá wọ́n fún un ní májèlé kó tó kú. Gẹ́gẹ́ bí wòlíì náà ṣe sọ, ẹni tí òun kò mọ̀ ló pe òun láàrin òru láti sọ fún òun pé Tèmítọ́pẹ́ ti kú ní ibùdó ọlọ́pàá kan ní Ìkòròdú. Ó ní ẹni tí kò mọ̀ mí ni ó pè mí ní nǹkan bíi aago 12 òru. Ó sì sọ pé ó ti kú ní ibùdó ọlọ́pàá kan ní Ìkòròdú. Ọ̀nàdẹ̀kọ̀ tó jẹ́ olùṣọ́ àgùntàn ìjọ CCC Oníbọ̀ọ̀rẹ́ Cathedral ní agbègbè Ìbẹ̀jú-Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó sọ pé òun kò mọ ibùdó ọlọ́pàá pàtó tí Ọ̀ṣọ́bà kú sí, ṣùgbọ́n òun lọ sí ibùdó ọlọ́pàá tó wà nítòsí láti fi ara rẹ̀ hàn. Ó tún sọ pé ṣáájú ikú Ọ̀ṣọ́bà ó ti lọ bẹ ìyáàfin Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ẹni tí ó ní òun náà ní ṣọ́ọ̀ṣì tó ń darí. Ó ní Ọ̀ṣọ́bà ti ń gbìyànjú láti rí ìyáàfin Kẹ́hìndé Ọ̀ṣọ́bà bó tilẹ̀ jẹ́ pé ó tún sọ pé òun fẹ́ rí èmi náà, ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ lọ síbẹ̀ Ọ̀nàdẹ̀kọ̀ sọ pé òun kò lè bá wọn lọ ní ọjọ́ náà nítorí àwọn ètò ilé ìjọsìn. Ó sọ pé ó ti ń gbìyànjú láti rí ìyáàfin Kẹ́hìndé Ọ̀ṣọ́bà òun náà ní ṣọ́ọ̀ṣì bó tilẹ̀ jẹ́ pé ó ní òun fẹ́ rí èmi náà. Nígbà tí wọ́n lọ síbẹ̀ mo sọ fún wọn pé mi ò ní ààyè láti lọ ní ọjọ́ náà nítorí àwọn ètò ṣọ́ọ̀ṣì. Ó tún sọ pé onídìrí tí Tọ́pẹ́ ń gbé ilé rẹ̀ ni ó bá a lọ. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, àwọn ń bá ara wọn sọ̀rọ̀ àti pé Ọ̀ṣọ́bà pàápàá fi ọ̀rọ̀ kan tí ó pè ní ògo tuntun sí ojú òpó rẹ̀ kí òun tó gbọ́ pé ó ti kú ní ibùdó ọlọ́pàá. Ọ̀nàdẹ̀kọ̀ tún tẹnumọ́ pé
òun kò mọ ibùdó ọlọ́pàá pàtó tí Ọ̀ṣọ́bà kú sí. Ó ní bó tilẹ̀ jẹ́ pé mi ò mọ ibùdó ọlọ́pàá tí ó kú sí, mo lọ fi ara mi hàn ní ibùdó tó wà nítòsí. Ọ̀rọ̀ tí wòlíì náà sọ yìí ti tún mú kí àwọn ìbéèrè tuntun dìde nípa ohun tó ṣẹlẹ̀ sí Ọ̀ṣọ́bà náà ṣáájú ikú rẹ̀. Èyí wá lẹ́yìn àwọn ìròyìn àti ọ̀rọ̀ tó ń lọ káàkiri lórí ìkànnì ayélujára pé ikú rẹ̀ lè ní í ṣe pẹ̀lú àìsàn rẹ̀ tẹ́lẹ̀, pẹ̀lú àrùn jẹjẹrẹ ọyàn, ọmú àti ìṣòro ìmọ̀lára tí wọ́n sọ pé ó ń dojúkọ nítorí ìwà tí àwọn mọ̀lẹ́bí àfẹ́sọ́nà rẹ̀ hù sí. Ọ̀ṣọ́bà ti sọ ní gbangba nípa ìrírí rẹ̀ pẹ̀lú àrùn jẹjẹrẹ, pẹ̀lú ìtọ́jú àti iṣẹ́ abẹ tí ó ṣe. Ní ọdún 2024, ó kéde pé òun ti padà sí àwùjọ lẹ́yìn ìrírí náà. Ó sì ṣàpèjúwe àkókò náà gẹ́gẹ́ bí àkókò tó ràn òun lọ́wọ́ láti rí ìwòsàn, ìdàgbà àti láti ní agbára. Ṣùgbọ́n Ọ̀nàdẹ́kọ̀ tẹnumọ́ pé bó tilẹ̀ jẹ́ pé Ọ̀ṣọ́bà ti ní àrùn jẹjẹrẹ tí ó sì ṣe iṣẹ́ abẹ, àrùn náà kì í ṣe ohun tí ó fa ikú rẹ̀. Ó sọ pé nígbà tóun kọ́kọ́ pàdé Ọ̀ṣọ́bà, òun ṣe àdúrà ìràpadà fún un. Lẹ́yìn náà, Ọ̀ṣọ́bà sọ fún òun pé òun fẹ́ ṣe iṣẹ́ abẹ nítorí àrùn jẹjẹrẹ. Ọ̀nàdẹ́kọ̀ sọ pé òun sì gbàdúrà fún un. Ó tún sọ pé ní ọjọ́ tí wọ́n ṣètò iṣẹ́ abẹ náà, Ọ̀ṣọ́bà ṣe skit pẹ̀lú bọ̀dá Wàsíù. Lẹ́yìn náà ni wọ́n lọ sí Evercare Hospital. Wòlíì náà tún kọ ẹ̀sùn pé òun ní àǹfààní sí owó tí àwọn èèyàn dá fún Ọ̀ṣọ́bà fún iṣẹ́ abẹ rẹ̀, tàbí pé òun ń lo owó náà láti kọ́ ṣọ́ọ̀ṣì òun. Ó béèrè pé ta ló ní ẹ̀rí tó fi hàn pé 30 mílíọ̀nù ní owó tí Ọ̀ṣọ́bà rí fún iṣẹ́ abẹ rẹ̀. Ó sọ pé kì í ṣe àkáǹtì òun ni wọ́n fi owó náà ránṣẹ́ sí, ṣùgbọ́n bí kò ṣe àkáǹtì Ọ̀ṣọ́bà fúnra rẹ̀. Ó ní òun kò lo owó náà láti kọ́ ṣọ́ọ̀ṣì gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ. Ó tún sọ pé àwọn èèyàn fún Ọ̀ṣọ́bà ní owó lóòótọ́, títí kan Mike Adenuga, ẹni tó fún un ní ìwé sọ̀wédowó, àti pé òun kò ní àǹfààní sí owó Ọ̀ṣọ́bà rárá. Ọ̀nàdẹ́kọ̀ sọ pé òun mọ Tọ́pẹ́ ní nǹkan bíi ọdún 2 sẹ́yìn, nígbà tí ṣọ́ọ̀ṣì náà ti wà fún nǹkan bíi 20 ọdún. Ó ní ṣọ́ọ̀ṣì náà ti parí kí Ọ̀ṣọ́bà tó darapọ̀ mọ́ àwọn, tí àwọn sì ti bo òrùlé rẹ̀, tí àwọn sì ti kùn pẹ̀lú. Wòlíì náà tún kọ ẹ̀sùn pé wọn kò lè jẹ́ kí Ọ̀ṣọ́bà máa wa ọkọ̀ rẹ̀. Ó sọ pé Ọ̀ṣọ́bà fúnra rẹ̀ ló wa ọkọ̀ náà nígbà tí ó ń lọ sí Ìpẹ̀rù ní ọjọ́ Àìkú kan ṣáájú ikú rẹ̀. Ó ní òun kò mọ ibi pàtó ní Ìpẹ̀rù tí Ọ̀ṣọ́bà lọ tàbí ẹni tí ó lọ pàdé, ṣùgbọ́n òun rò pé ọ̀dọ̀ àwọn èèyàn ìyá rẹ̀ ni. Gẹ́gẹ́ bí Ọ̀nàdẹ́kọ̀ sì sọ, Ọ̀ṣọ́bà kò fẹ́ ṣàbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí ìyá rẹ̀ nítorí pé ó gbà pé wọn kò ṣe dáadáa sí òun. Ṣùgbọ́n òun gba Ọ̀ṣọ́bà níyànjú pé kí ó máa bá wọn ní àjọṣepọ̀ nítorí pé àwọn méjèèjì múra láti ṣègbéyàwó. Ọ̀nàdẹ́kọ̀ tún sọ pé Ọ̀ṣọ́bà ní ìṣòro pẹ̀lú sìgá mímu. Ó ní òun ti gbà níyànjú pé kí ó dáwọ́ dúró, àti pé àwọn ọmọ ìjọ rẹ̀ náà mọ̀ nípa rẹ̀. Wòlíì náà tún kọ àwọn ẹ̀sùn pé wọ́n fìyà jẹ Ọ̀ṣọ́bà ṣáájú ikú rẹ̀, pẹ̀lú ẹ̀sùn kan pé wọ́n da ìgbẹ́ àti ìtọ̀ sí lára gẹ́gẹ́ bí ìjìyà nítorí pé wọ́n fi ẹ̀sùn kàn pé ó jí biskit. Ọ̀nàdẹ́kọ̀ sọ pé nígbà tí àwọn méjèèjì ń gbé pọ̀, àwọn máa ń yá ara àwọn ní owó, àti pé Ọ̀ṣọ́bà ra àwọn ẹ̀ṣọ́ ara fún ara rẹ̀ àti fún òun. Ó ní nígbà tó yá, Ọ̀ṣọ́bà ta wúrà náà, àwọn méjèèjì sì lo owó náà. Ó tẹnumọ́ pé kò sí ìgbà kankan tí àwọn fi fipá bá ara wọn gbé. Ó tún ṣàlàyé pé àwọn méjèèjì kò yá ilé gbé. Ó ní ilé tí Ọ̀ṣọ́bà ń gbé jẹ́ ilé arákùnrin bàbá rẹ̀. Lẹ́yìn iṣẹ́ abẹ rẹ̀, Ọ̀ṣọ́bà fún arákùnrin bàbá rẹ̀ ní mílíọ̀nù kan náírà lẹ́yìn tí ọkùnrin náà béèrè pé kó ṣe nǹkan fún òun ó kéré tán nítorí pé ó ń gbé inú ilé náà. Wòlíì náà tún kọ ẹ̀sùn pé Ọ̀ṣọ́bà mu májèlé ṣáájú ikú rẹ̀. Ó sọ pé Ọ̀ṣọ́bà ti kúrò ní ṣọ́ọ̀ṣì náà ní ọ̀sẹ̀ 3 ṣáájú ikú rẹ̀. Lẹ́yìn tóun gbọ́ pé ó ti kú, òun pe ọ̀kan lára ẹ̀gbọ́n rẹ̀ tàbí arákùnrin bàbá rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Táíwò. Ó sọ pé Táíwò bínú sí òun gan-an, ó sì sọ pé òun kò fẹ́ bá òun sọ̀rọ̀. Ọ̀nàdẹ́kọ̀ ní ó ti kúrò ní ṣọ́ọ̀ṣì ní ọ̀sẹ̀ 3 ṣáájú ikú rẹ̀. Nígbà tó kú, mo pe ẹnìkan nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀, Táíwò, ọ̀kan lára àwọn ẹ̀gbọ́n rẹ̀, ṣùgbọ́n ó bínú sí mi gan-an. Ó sì tẹnumọ́ pé òun kò fẹ́ bá mi sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn The Punch ṣe sọ, Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà kú ní ọjọ́rú nígbà tó pé 40 ọdún. Wọ́n ti ṣètò láti sin ní ọjọ́bọ̀ ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2026 ní Ìpẹ̀rù Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn. Síbẹ̀ títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ, a ò tí ì lè fìdí ohun tí Ọ̀nàdẹ́kọ̀ sọ múlẹ̀. Bákan náà, kò tí ì sí ìdánilójú tó péye nípa ohun tó ṣẹlẹ̀ gan-an tàbí ohun tó fa ikú Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Àjọ UN ti kìlọ̀ fún àwọn orílẹ̀-èdè tó wà lẹ́kùn Áfíríkà pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn agbésùnmọ̀mí tí ń lo ẹ̀rọ drone àti crypto láti mú ìmúgbòòrò bá iṣẹ́ ibi wọn.
àjọ ìṣọ̀kan àgbáyé UN ti ṣe ìkìlọ̀ ńlá fún àwọn alákòóso ilẹ̀ Nàìjíríà, ìwọ̀ oòrùn Áfíríkà àti àwọn Sahel láti máa ṣọ́ra fún ikọ̀ àwọn agbésùnmọ̀mí tó ń lo ẹ̀rọ drone àti owó orí ayélujára tí a mọ̀ sí crypto, èyí tí wọ́n fi ń tọpinpin láti mú ìmúgbòòrò bá iṣẹ́ burúkú wọn. UN sọ pé ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà tó fi mọ́ ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà àti ẹkùn Sahel ní àwọn agbésùnmọ̀mí yìí ti ń lo àwọn ohun èlò ìgbàlódé náà lójúnà láti má jẹ́ kí ẹnikẹ́ni lè borí wọn. Akọ̀wé àgbà àjọ ìṣọ̀kan àgbáyé Leonardo Simão ló ké gbàjarè náà fún àwọn adarí ilẹ̀ Áfíríkà, Sahel àti àwọn alábòójútó iléeṣẹ́ UN tó wà lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà àti Sahel níbi ìpàdé ìgbìmọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé lórí ètò ààbò. Leonardo Simão sọ pé gbogbo ọ̀nà ni àwọn agbésùnmọ̀mí náà ń wá láti rí dájú pé kò sí ikọ̀ ológun tàbí elétò ààbò tó lè kápá wọn lágbàáyé, pàápàá nílẹ̀ Áfíríkà. Níbi ìpàdé ọ̀hún ni Simão ti ṣe àtúpalẹ̀ ìròyìn ìdàgbàsókè tó wáyé lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà láàrin ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2025 sí 30 oṣù kẹfà ọdún 2026. Ìgbìmọ̀ náà ṣàgbéyẹ̀wò onírúurú ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú, ètò ààbò àti ìgbé ayé àwọn èèyàn káàkiri àwọn ẹkùn wọ̀nyí. Ìpàdé yìí ló wáyé lẹ́yìn tí àjọ náà ṣe ìpinnu láti fi kún ọjọ́ àgbékalẹ̀ UNOWAS síwájú di ọjọ́ 21 oṣù kìíní ọdún 2029. Gẹ́gẹ́ bí Simão ṣe sọ síwájú, ó ní àwọn agbésùnmọ̀mí náà ń ṣiṣẹ́ takuntakun láti rí i pé àwọn ń lo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé láti máa fi ṣiṣẹ́ ibi káàkiri orílẹ̀-èdè tó súnmọ́ ara wọn. Àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí ti ń ṣe àfikún nípa lílo ẹ̀rọ ìgbàlódé drone, àwọn ẹ̀rọ ìkànsíra ẹni ti ìgbàlódé àti owó orí ayélujára ti ìgbàlódé cryptocurrencies bí wọ́n ṣe ń ṣe ìṣàkóso nípa ìṣọ̀kan iṣẹ́ wọn káàkiri ààlà àwọn orílẹ̀-èdè. Ó tẹ̀síwájú pé iṣẹ́ àwọn ẹgbẹ́ burúkú wọ̀nyí ti wá jinlẹ̀ débi wípé níṣe ni wọ́n fi ṣe okòòwò láàrin ara wọn, léyìí tó ń jẹ́ kí wọ́n máa gba ìṣàkóso àwọn agbègbè àti ètò ọrọ̀ ajé tí wọ́n sì ń jẹ́ kí àwọn aráàlú máa sọ ìrètí nù nínú àwọn ìjọba. Simão sọ pé ìṣòro náà le gidi, pàápàá lẹ́kùn Sahel àti àríwá Nàìjíríà. Àwọn iṣẹ́ wọn ní àsopọ̀ tó kọjá ààlò orílẹ̀-èdè, wọ́n sì jẹ́ ọ̀nà láti mú ìṣàkóso ilé àti ọrọ̀ ajé wọn lágbára. Èyí sì ń ba ìgbẹ́kẹ̀lé àwọn èèyàn nínú àṣẹ ìjọba orílẹ̀-èdè jẹ́ pẹ̀lú ìpalára tó burú sí ìṣọ̀kan àwùjọ. Àjọ ìṣọ̀kan àgbáyé wá tọ́ka Nàìjíríà, Niger àti Burkina Faso gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè tí wọ́n ń fi gbogbo ìgbà kojú onírúurú ìkọlù àwọn agbésùnmọ̀mí, ìjínigbé àti ikú àti ìfarapa tó pọ̀ láàrin àwọn aráàlú. Ó ní bí ètò ààbò ṣe ń burú sí i, àwọn èèyàn tó dín díẹ̀ ní mílíọ̀nù 7 6.8 million ni wọ́n ti di aláìnílé lórí, nígbà tí àwọn 28 lé ní mílíọ̀nù kan 1.28 million káàkiri ẹkùn wọ̀nyí ti wà ní ipò àtìpó. Simão ní àwọn obìnrin àti àwọn ọmọdé ni wọ́n fi ara káásá jùlọ nínú ìkọlù náà, àti pé ètò ààbò tó mẹ́hẹ àti àìsí owó tó tó ti dá àwọn èèyàn lọ́wọ́ kọ láti ní àǹfààní sí àwọn agbègbè tó wà nínú àìlera. Nítorí ìjàlẹ̀ àti ìdigunjalè, èèyàn 10 bọ́ sọ́wọ́ ọlọ́pàá l'Ondo. Afurasí tí kò dín ní 10 ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti mú sí àhámọ́ báyìí lórí ẹ̀sùn jíjà sí ilẹ̀ àti ìdigunjalè láàrin Èkó àti Ondo. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Felix Ohagu ṣàlàyé pé 7 nínú àwọn 10 náà ni àwọn mú látàrí rògbòdìyàn ìjà ilẹ̀ kan tó ṣẹlẹ̀ ní Kájọlà nílùú Àkúrẹ́, nígbà tí àwọn 3 jẹ́ afurasí adigunjalè. Ní ìtẹ̀síwájú àlàyé, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ó ní ìbọn àtàwọn nǹkan ìjà olóró mìíràn ni àwọn gbà lọ́wọ́ àwọn èèyàn náà lásìkò tí rògbòdìyàn wáyé. Ìjà ilẹ̀ tí wọ́n fi dá rògbòdìyàn sílẹ̀ náà wáyé lọ́jọ́ Àbámẹ́ta ọjọ́ 18 oṣù keje ọdún 2026 ní nǹkan bíi aago 9 àárọ̀ lórí ilẹ̀ oko kan tó wà ní Adégbìjí nítòsí Kájọlà. Ìwádìí fi hàn pé ìjà náà kan Akínsùlù Titus àti Àjàní Abíọ́dún tí wọ́n jọ jẹ́ ọmọ Ayétòrò nítòsí Kájọlà, tí wọ́n sì jọ ń fa ọ̀rọ̀ ilẹ̀ kan nílé ẹjọ́ gíga tó wà ní Ọ̀rẹ́. Ó fi kún un pé ikọ̀ méjèèjì kó àwọn tí yóò bá wọn dá wàhálà sílẹ̀ lọ sórí ilẹ̀ ọ̀hún, títí kan àwọn ọlọ́kadà ìgboro tí wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ láti fa wàhálà. Ohagu sọ pé àwọn 3 kan nínú àwọn tó wá fa wàhálà náà tí wọ́n ní sọ́jà ni wọ́n ti na pápá bora báyìí. Ó ní pé àwọn irè oko bíi igi ọ̀pẹ àtàwọn igi tó ń so èso tó ṣe tà
tòkódowó ni wọ́n kọ́kọ́ jọ ń bára wọn jà sí kó tó di rògbòdìyàn tí àwọn méjèèjì farapa tí aṣọ sì ya mọ́ wọn lọ́rùn nípa àwọn nǹkan ìjà tí wọ́n gbà lọ́wọ́ àwọn oníjà náà. Ọ̀wágù sọ pé àpò aláwọ̀ òfééfé kan làwọn kọ́kọ́ gbà, nínú rẹ̀ ní ìbọn sakabùlà wà, àdá méjì àti àpò míì tí wọ́n kó àwọn nǹkan bíi oògùn abẹnugọ̀ngọ̀ sí. Ọ̀wágù sọ pé ike kan tí wọ́n kọ ásíìdì sí lára tí kinní kan bí omi wà nínú rẹ̀ tún wà lára ohun tí ọlọ́pàá gbà lọ́wọ́ àwọn èèyàn náà. Lórí ẹ̀sùn ìdigunjalè láàrin ìpínlẹ̀ Èkó àti Oǹdó, kọmíṣánná ọlọ́pàá ṣàlàyé pé ọwọ́ bá Promise Daniel ẹni ọdún 23, Ifeanyi Umai ẹni ọdún 29 àti Adaramoye Àbáyọ̀mí ẹni ọdún 37. Ọjọ́ Sátidé ọjọ́ 18 oṣù keje ọdún 2026 ní ọwọ́ bá wọn lẹ́yìn ìtọpinpin ọlọ́pàá. Ọ̀wágù sọ pé ọwọ́ bá wọn lẹ́yìn táwọn tọpinpin wọn táwọn sì rí i pé wọ́n mọ̀ nípa ìdigunjalè kan tí ìfisùn wáyé nípa rẹ̀ lọ́jọ́ 14 oṣù kẹfà ọdún 2026. Ó ní àgọ́ ọlọ́pàá Ìjù Ìta Ògbólú ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ ni wọ́n mú ìfisùn náà lọ. Ikọ̀ agbófinró náwó gan wọn lásìkò tí wọ́n rin ìrìn àjò nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Mercedes-Benz ML 350 SUV aláwọ̀ eérú. Nígbà tí wọ́n yẹ inú ọkọ̀ náà wò, bí ọlọ́pàá ṣe wí, wọ́n ń bá ìbọn AK-47 kan, ìbọn kan tó ní ọta ìbọn 18 tí wọn kò tíì yìn, ìbọn ìléwọ́ òyìnbó kan tí ó ní ọta ìbọn 4, àáké UTC àti irinṣẹ́ kan tí wọ́n fi máa ń gé irin. Ìwádìí fi hàn pé àwọn afurasí yìí jẹ́ ikọ̀ adigunjalè tí ọlọ́pàá Oǹdó ti ń wá tipẹ́ fún ẹ̀sùn olè jíjà káàkiri Oǹdó. Kọmíṣánná fi kún un pé àwọn afurasí adigunjalè náà jẹ́wọ́ nígbà táwọn ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, èyí tó ran àwọn olùwádìí lọ́wọ́ láti mú àwọn yòókù wọn tó na pápá bora bó ṣe sọ. Àtíkù àti David Mark ti kúrò nílùú Àbújá wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú ADC níbi àṣekágbá ìpolongo ìbò gómìnà ìpínlẹ̀ náà. Olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar ti gbéra kúrò ní ìlú Àbújá lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti kópa nínú ìpolongo ìbò ìkẹyìn ẹgbẹ́ náà ní ìmúrasílẹ̀ fún ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026. Atiku kúrò ní Àbújá pẹ̀lú alága àgbà ẹgbẹ́ ADC David Mark bí ẹgbẹ́ náà ṣe ń túbọ̀ múra sílẹ̀ fún ìpolongo rẹ̀ ṣáájú ìdìbò náà. Ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti ṣètò rẹ̀ láti wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ. Lára àwọn olùdíje pàtàkì tí wọ́n díje nínú ìdìbò náà ni Adémọ́lá Adélékè ti ẹgbẹ́ òṣèlú Accord Party, Bọ́lá Oyèbámíjí ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti Najim Salam ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Najim Salam, ẹni tí ó jẹ́ olùdíje ẹgbẹ́ òṣèlú ADC fún ipò gómìnà, jẹ́ agbẹnusọ àpéjọ ìpínlẹ̀ Ọ̀ṣun láti ọdún 2011 sí ọdún 2015. Wọ́n tún dìbò yàn án padà sípò ní ọdún 2017. Ó sì tẹ̀síwájú nínú ipò náà títí di ọdún 2019.